Ẹ̀yin ọmọ Nàìjíríà, ọ̀rọ̀ yìí ti sú mi. Mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín nípa Lizzy Anjorin. Èwo nínú yín ló sọ pé Lizzy Anjorin ṣe fake transfer? Èwo nínú yín? Ẹ má parọ́ o. Èwo nínú yín ló ṣe fídíò Lizzy Anjorin nígbà tó wà lÉkòó tó fi ń pariwo lé? Èwo nínú yín? Èwo nínú yín ló lọ send fídíò yẹn sí Gistlover? Èwo nínú yín? Èwo nínú yín gangan ló lọ send fídíò yẹn sí Mama Esabod? Ẹ jẹ́wọ́, ẹ má parọ́ o. Èwo nínú yín gangan ló tún lọ share fídíò yẹn pẹ̀lú Lizzy pé Gistlover ti post ẹ̀? Èwo nínú yín? Ẹ jẹ́wọ́, ẹ má parọ́ o. Olúwa o, lórí ayé Lizzy Anjorin, Olúwa gba ọpẹ́ wa. Lórí ayé mọ́mí Florida, ẹ̀mí mímọ́ gbà yín wá. Ẹ mọ Nàìjíríà, ọ̀rọ̀ yín ti sú mi. Ẹ jẹ́ kí n sùn látànà, mi lè sùn báyìí, mi lè hó.